ọ̀rọ̀ Ọlọ́run fún ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Uwe Genesis orí karùndínlọ́gbọ̀n bẹ̀rẹ̀ náà ti ẹsẹ̀ ogún títí fún ìkẹrìnlélọ́gbọ̀n. Isaki jẹ́ ẹni 40 ọdún náà dérùn mú Rèbékà fúnṣaya. Ọmọbìnrin Betueli ará Síríà ti padà Aramu, arábìnrin Labani ará Síríà. Kí Isaki ṣìpẹ̀ lọ́lọ́dùmarè túdà aya rẹ̀ kó lè bẹ̀ mọ́. Olódùmarè gbẹ́bẹ̀ rẹ̀. Gbóǹdẹ́sẹ̀ náà dé raya rẹ̀ dẹ̀yùn. Kọ́wọn ọmọ náà máa jíjàgùdù nínú rẹ̀. Kò ewé ọ̀fọ̀ káàtì máa pèwé kẹ̀. Kí ṣe kí ọ̀hún dèmí jùjàgùdù nínú rẹ̀ mi. Kò ì lọ láti ṣe ìbéèrè nọwọ́ Olódùmarè wí wọn fọ orílẹ̀-èdè méjì rẹ̀ nukú rẹ̀ oríṣi ènìyàn méjì ràn má jẹ́ láti inú ukú rẹ̀ wá ọkàn dẹ́ máa gbowó ọjọ́ èkejì lọ dé ṣàgbà aṣẹ́rú ẹ̀bùnẹ́yìn rẹ̀ náà dére ọjọ́ rí Rèbékà dẹ́ máa bẹ mọ́dẹ́ pé máa gòràn ubejì rẹ̀ nù rẹ̀ kákọ̀bí dẹ́ ìjálẹ̀ nákọ̀bí jálẹ̀ òkú pa dédé ara rẹ̀ ìyẹn dàbí aṣọ onírun kan ìsọ orúkọ rẹ̀ ní Ìsáwù ìhò àtinẹ́yìn náà rí ẹ̀bìnẹ́ rẹ̀ dẹ́ jálẹ̀ ọwọ́ rẹ̀ ìdí gìgísẹ̀ Ìsáwù mú kan ìsọ orúkọ rẹ̀ ní Jákọ́bù náà dé à ń wí Isaki ti jẹ́ ẹni 60 ọdún náà dé rí Rèbékà aya rẹ̀ dẹ̀bẹ̀ mọ́ ẹ̀. àwọn ọmọdékùnrin náà wọ́n dàgbà. Ìsáwù jẹ́ ọlọ́gbọ́n ọdẹ ará oko ṣùgbọ́n Jákọ́bù ṣe ọ̀bọ̀rọ̀ ènìyàn a máa gbé inú àgọ́. Isaki fẹ́ràn Ìsáwù tó dá ọfọ òun jẹ́ inú ẹran ọdẹ rẹ̀ ṣùgbọ́n Rèbékà ìyẹn fẹ́ Jákọ́bù náà ń dẹ̀yà kí Jákọ́bù ipa ìpẹ̀tẹ̀ Ìsáwù kíyẹn ìtókò ọdẹ bọ̀ àmọ̀ṣá òtí rẹ̀ tẹruntẹrun kí Ìsáwù ìwírí Jákọ́bù ọfọ máa wòrán tàánú rèmi fún ìpẹ̀tẹ̀rẹ̀ pupa ìbọn mi túdà ọfọ ó ti rẹ̀mí tẹruntẹrun kí Jákọ́bù ìwé wọn ọfọ ta ogún òbí rẹ̀ mi kí Ìsáwù ìdáhùn ọfọ èmi ń kún lọ àǹfààní kí wà ní ogún òbí kẹ kí Jákọ́bù ìwé wọn ọfọ búra rẹ̀mí nìní fọ òta ogún òbí rẹ̀ mi náà dénà rí Jákọ́bù dẹ fún àkàrà àti ìpẹ̀tẹ̀ rí Ìsáwù kò í jẹ kò í mú kò í palẹ̀ náà ń dẹ́ palẹ̀ kò í ba tẹ́ lọ báyìí rí Ìsáwù kẹ́gàn ogún òbí rẹ̀ kí Ọlọ́run Olódùmarè kó bùsí gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká èdè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà.